Solo. Oye, Jaco. Àánú fún mi bàbá jẹ́ ìrójú ẹ o bàbá kí n gbé sí ayọ̀ Olúwa mi bí mo ṣe ń pẹ̀lẹ́kùn nítorí pé ìgbà tí ìrànwọ́ ẹ̀dá pín nílé ayé ìwọ lọ́ba tí mo dìrọ̀ mọ́ wá ṣe ìyanu nínú ayé mi ìwọ lọ́ba ìgbàlà ọba oníbú ọrẹ. Happy 2022. Ọdún yìí ni èmi àti Láwálé la ṣe rí ẹ̀yin. Àkú ọdún àkú ìdè máa ṣọ̀kú ẹ̀. Orí bàbá wa Professor YK AJAO JUJU MAKOSSA. Àwọn bàbá wa tó jẹ́ wọn àgbà onífàájì wọ́n ti forí wọ́n ti fi ṣayé JUJU MAKOSSA nílé iṣẹ́ rántí àti mú wá fún yín lórí fàájì òpin ọ̀sẹ̀ lórí Nigbati. Ẹ jẹ́ àkójẹ díẹ̀. Ìgbàlà rẹ máa ní mo fẹ́. Ògo rẹ ni mo ń wá o. Ìgbàlà rẹ máa ní mo fẹ́. Ògo rẹ ni mo ń wá o. Ìgbàlà rẹ tí kì í kú tí kì í ṣá. Ògo rẹ tí kì í kú tí kì í bàjẹ́. Ìfún mi bàbá sóun ló kọ́ lẹ́bẹ̀ẹ́ mi. Àtọ̀dún àtúnṣe ni kò jẹ́ kí n ríre mi gbà. Akíyí fàájì òpin ọ̀sẹ̀ ní lórí Nigbati àṣà wa èdè wa eléyìí la fi wọlé JUJU MAKOSSA lélẹ̀ mo fẹ́ gbọ́nra díẹ̀ mo fẹ́ jó Makossa ṣe rántí ẹ̀yin bàbá wa orin tó ti pẹ́ látọ̀dún tó ti pẹ́ lélẹ̀ kádó ṣe 1990 ni bàbá ti fún wa lélẹ̀ gbogbo wa ń jó sí tá à ń yọ̀ sí ẹ jẹ́ agbádùn ní bàbá díẹ̀ sí kò ní bàjẹ́. Báwo ló ṣe jẹ́ kéré wa ń dùn lójoojúmọ́? Ọ̀pọ̀ ènìyàn ló ń béèrè lọ́wọ́ mi wípé báwo ló ṣe jẹ́ kéré wa ń dùn lójoojúmọ́? Gbogbo ènìyàn ló ń béèrè lọ́wọ́ wa wípé báwo ló ṣe jẹ́ kéré wa ń dùn lójoojúmọ́? Torí Cooking Promotion ló ṣe kéde. Cooking Promotion ló ṣe kéde. Bàbá Júbà fọ́wọn àgbà oníjùjú King Sunny Adé àti Ebenezer Obey. Àtúbọ̀ ti Sunny Adé agbọ́tẹ̀bí ní Sàwọ́bẹ̀. International musician làwọn àgbà wọ̀nyí jẹ́. Fún ọmọdé tó bá ń wò tí ò bá yé wọn Professor YK AJAO àgbà oníjùjú ni wọ́n látọdún tó ti pẹ́ náà ni wọ́n àmọ́ wọ́n ń júbà fún King Sunny Adé àti Ebenezer Obey wọ́n náà fẹ́ gbé igbá kẹta àwọn lóye tọ́ sí ìtàn nìyẹn ẹ̀ka látọdún tó ti pẹ́. National JUJU King lóye yìí o. Wọ́n ti gbàdé bọ́ládé. Wọ́n ti gbóyè fọlọ́yè. Wọ́n ti gbàdé bọ́ládé o. Wọ́n ti gbóyè fọlọ́yè. AJAO ládé tọ́ sí. AJAO ládé tọ́ sí. Ọba orin ọba ìlú o. Ọba orin ọba ìlú o. Adé ìlú apẹ́ lórí mi. Adé ìlú apẹ́ lórí mi. Màá tún máa ṣe jù bẹ́ẹ̀ lọ. Wà á lè jálùjọ yẹn sí fún wọn. Kí ló lù mí bẹ́ẹ̀ yẹn jẹ́ àmọ́. If you want to dance, come along with me. If you want some fun, come along with me. If you want to dance, come along with me. If you want some fun, come along with me. Professor, play your sweet music for us. Professor, play your sweet peperembe. Professor, play your sweet music for us. Ẹ̀yin bàbá mi, ẹ̀yin màmá mi, múra yín kẹ́ máa jó kẹ́ máa mì sí kò ní bàjẹ́ akọ́dọ̀ akúyèdú. I like to dance, you like to dance, we like to dance to your peperembe. I like to dance, you like to dance, we like to dance to your peperembe. We are ready. As you ready, we are ready to dance a peperembe. We are ready. As you ready, we are ready to dance a peperembe.
oṣù January la wà ní 2022 gẹ́gẹ́ ọjọ́ ìbí tèmi oṣù yìí ló bọ̀ sí January 31 tó dẹ̀ bá ṣe ń gbórin náà a tún mìíràn fọ́jọ́ ìbí náà a ń mìíràn sí adẹ́pọ̀ Gbénga ọmọ nìtọ́ àjọ wà ní nígbà tí ń bí náà ọjọ́ ìbí tẹ̀nà January náà ọjọ́ kan náà kan lájọ lẹ̀pọ̀ gidigidi ẹgbọ́n wa Yẹmí Ṣọ́ládé January 31 náà lájọ lẹ̀pọ̀ ọmọ January pọ̀ Láwálé òun ṣe January Sunday òun ṣe January àbáwọn January àwọn náà látún mì sóni náà ẹjẹ́ àtúngbádẹ́ ẹ̀dẹ́ sẹ́ra máa mi sí. lọ́wọ́ aláìlérò wá bí wọ́n sí ìní àbáwọn jó pépéré pé ìjó Àjàó. ṣé wálé máa jásí fún wọn bó ṣe ń jó pépéré ìpèsè rántí Jùjú Màkóssà bó ṣe ń jó ẹmọdé ẹ̀ lè bóyá bàbá mọ̀ màmá mọ̀ bó ṣe ń jó tó máa lọ sí the flag tó máa ṣe báyìí ayé tó ti pẹ́. àdínní lọ́wọ́ aláìlérò wá bí wọ́n sí ìní àbáwọn jó pépéré pé ìjó Àjàó. làwọn jẹ́ ráyè jó jùjú làwọn jẹ́ ráyè mọ fàájì tẹ́lẹ́lẹ́ àdínní lọ́wọ́ aláìlérò wá bí wọ́n sí ìní àbáwọn jó pépéré pé ìjó Àjàó. tó bá jẹ́ pé mo dúró ni màá ṣe máa jó Màkóssà yẹn fún yín ṣẹ́wó 1990 ẹ̀wòrò Jamila tó máa lọ sọ́ọ̀dì flat tó máa ṣe báyìí bàbá náà jó fún wa ìfọ̀rọ̀wérọ̀ bàbá wà lórí Nigbati lọ́wọ́ bóyá wá lálẹ́ máa já sí bọ́ ṣe ń jó fún yín mi ò mọ̀ o àbẹ́jà máa gbádùn lọ fàájì òpin ọ̀sẹ̀ lélẹ̀ January edition lélẹ̀ akú ọdún akú yèdù ẹ̀mí aṣọ̀pẹ́. àpèjì títí akọ pépéré ń bè kásìkò yìí ga Jùjú Màkóssà ni akọrin títí akọrin tó mọ́gbọ́n wá àpèjì títí akọ pépéré ń bè kásìkò yìí ga Jùjú Màkóssà ni. akọrin títí akọrin tó mọ́gbọ́n wá àpèjì títí akọ pépéré ń bè kásìkò yìí ga Jùjú Màkóssà ni akọrin títí akọrin tó mọ́gbọ́n wá àpèjì títí akọ pépéré ń bè. ẹ̀yin bàbá ó yá ọjà jó Màkóssà lóní jùjú. ẹjọ́ Màkóssà Jùjú Màkóssà o. ẹjọ́ Màkóssà Jùjú Màkóssà. ọmọdé jó Màkóssà àgbàlagbà jó Màkóssà o. ẹjọ́ Màkóssà Jùjú Màkóssà. bóyá o ẹjọ́ Màkóssà o. ẹjọ́ Màkóssà Jùjú Màkóssà. bóyá o Jùjú Màkóssà. ẹjọ́ Màkóssà Jùjú Màkóssà. ijó alájà ó ní ó yá Màkóssà o. ẹjọ́ Màkóssà Jùjú Màkóssà. èmi ajó Màkóssà májó Màkóssà o. àwọn bàbá wa ti gbádùn ní lọ bàbá wa ti gbádùn ẹ lọ́rùn rántí pé ọjọ́ tó ti pẹ́ yọmọdé tẹ̀ bá mọ ẹtẹ sórí íńtánẹ̀tì Professor Wákì Àjàó àgbà oníjùjú ni wọ́n Jùjú Màkóssà ń gbà yẹn ó da ìgboro gbogbo àwọn bàbá ọmọ àmọ́ wọn lọ́ fi ṣayé ẹ̀yin tí Amẹ́ríkà ẹ̀yin ti lọ ẹ̀yin ti Dublin ṣe rántí à ń kí yín kò ní bàjẹ́. gẹ́gẹ́ bó ṣe sọ lọ́dún January eléyẹn àwọn ọmọ ọlọ́jọ́ bí pọ̀ jaburata àwọn ọmọ January apọ̀ wọ́n ṣe máa ń sọ apọ̀ ń gbòòrò gidi gan Akínmẹ́sì Àyígbè ọmọ January lọ́wọ́ náà kò ní bàjẹ́ Abíọ́dún Kẹ́hìndé Phillips ti wá nígbà tí ń bí ọmọ January lọ́wọ́ náà bàbá wa Prince Jídé Kòsọ́kọ́ January lọ́wọ́ náà atúnkí màmá wa Èjídé ìyàwó Ọ̀gá Bello January lọ́wọ́ náà mo kí brọ́dà mi Ṣẹ́gun Látúbọ̀sún January lọ́wọ́ náà àpọ̀ gidigidi mo nígbàgbọ́ alápò méjì nice January lọ́wọ́ náà ẹja máa gbádùn láti wá ń bí. pépéré ń bè kárí ayé. àwa náà ní pépéré ń bè. àwa náà ní. bàbá ní bó ṣe ń jó pépéré ń pèrè. pépéré ń bè kárí ayé. pépéré ń bè kárí ayé. mo gbé kí ni òun dé. pépéré ń bè ẹ máa jó. mo gbé kí ni òun dé. pépéré ń bè ẹ máa jó. bó jẹ́ nù palọ̀. pépéré ń bè ẹ máa jó. bàbá ní bó jẹ́ inú mọ́tò mo wà. bó jẹ́ nù yàrá. pépéré ń bè.
tàbí nù kitchen pépéré ń pè ẹ máa jó. Tàbí nù toilet pépéré ń pè ẹ máa jó. Níbi tó ń ṣílé pépéré ń pè ẹ máa jó. Tọ́ bá sọjọ́ ìbí pépéré ń pè ẹ máa jó. Tọ́ bá kọ́mọ jáde pépéré ń pè ẹ máa jó. Tàbí nù mọ́tò pépéré ń pè ẹ máa jó. Ǹjẹ́ ilé jó? Ìjọba kankan tó gbà yìí. Gbogbo alámọ̀kọ́ máa já. Jùjú lọ mọ̀ jó. Ẹja tún mú mọ́lẹ̀. Oya, ẹ máa re pempe. Ẹ máa pakuru mọ́. Ẹ máa jùdí wéreke. Ẹ máa yọ̀dí bọ́ńbọ́. Ẹ máa fi kọ́ra wọn. Ẹ tẹnu bọ́ra yín lẹ́nu. Lóní gidi gangan. Lóní gidi gangan. Bí pọ́fẹ́sọ̀ pépéré ń pè. Fẹ́yìn ọ̀dọ́ tẹ̀ ń wò sí tẹ́ gbọ́ pé ẹ máa pakuru mọ́ wọ́n ti lò tipẹ́ Wizkid kan tuntun ló ń sì ní ká bá mọ̀ pé kò sí nǹkan tá à ń ṣe tó jẹ́ tuntun àtọ́jọ́ tó ti pẹ́ ni wọ́n bàbá sọ fún wọn ẹ máa pakuru mọ́ oní Wizkid wá fún wọn sí tá à ń kó jẹ́ ká mọ̀ pé fàájì ti wà tipẹ́ Professor FAAJI àjọyọ̀ Jimoh Makossa kí gbogbo ọmọ January pátápátá gẹ́gẹ́ mo sọ pé ọjọ́ òbí tèmi náà January náà ni January 31 náà ni àdẹ̀dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pẹ́ lọ́tún fi ṣe wa lọ́dún mi kò ní bàjẹ́ Joshman tájọ wà bínú January pọ̀ Kọ́lá Ajéyẹmí ọkọ tó yàn yín máa pè January náà ni mo lè máa kàn wọ́n lọ torí wọ́n pọ̀ jàbá tó bá jẹ́ January ní ọjọ́ bí mo kí yín. Jẹ́jẹ́jẹ́jẹ́ ìbò gbẹ́nu pẹ́sẹ̀nù. Káàbù egwu ndị ọma sitere n'aka Prọfesọ Waika Ajawo a na-akpọ peperempe onye ọbụla na-agba ya onye ukwu ma onye nta ma nwoke ma nwaanyị onye mkpụkpụ ma onye ogologo onye ọbụla pụta bara nke ya o rue. Bebi ya dugbo sugar. Maradona. Honey. Feeding bottle. Choco-Milo. Ijó tí mo jó lànà. Ìyá ò gbọ́dọ̀ gbọ́. Bàbá ò gbọ́dọ̀ gbọ́. Gbogbo ara ló ń ro mí. Gbogbo ẹ̀yìn ló ń dùn mí. Yànké. Baby yo. Hey baby yo. Shake. I love you. I need you. I love you. Bó fẹ́ máa rìn díẹ̀. Ó ṣàmọ̀ pé mi ṣàbẹ̀. JUJU Makossa ní apá kejì lélẹ̀ gbogbo wọn lólùfẹ́ jùjú pátápátá kí gbogbo wa akú ara fẹ́ra kù kọ́nà bá fọ̀run kẹ́ bàbá wa ẹ̀gbọ́n wa Dayọ̀ Kújọ́ rẹ̀ Ọlọ́run ò ní jẹ́ kí ẹ̀yìn wọn bàjẹ́ wọ́n dé ṣe yí tó máa ṣe wọ́n dẹ̀ ti lọ sinmi kọ́nà bá mi fọ̀run kẹ́ wọn gbogbo ọmọ tó fi sílẹ̀ kọ́nà bá mi wà pẹ̀lú wọn àti ìyàwó ni àtẹ̀bí lápapọ̀ àti gbogbo ní jùjú látòrí president
Queen Ayọ̀ Balógun wọ́n gbogbo wọn ní jùjú pátápátá bàbá wa sọ ní àdé ẹbí níta ọ̀bẹ àti gbogbo ẹbí ẹjẹ́ àsìgbádùn ilé díẹ̀ sí àmọ́ à ń fi lè ṣèrántí bàbá wa Dayọ̀ Kújọrẹ́. ẹlẹ́kùn wọn mú ní jẹ́ ìwọ̀dàlẹ̀ kájẹ́ ní sẹ́ni ẹ̀múnìkà òtítọ́ jẹ́ kéèlà ẹ̀jẹ̀ ká hùwà rere o. ẹjẹ́ àhùwà rere torí ọjọ́kọ́jọ́ ni ikú lè dé. àjùmọ̀bí àkútà àánú o. ẹni Olúwa rán sí ni tó ń ṣe ní lóore o. ọ̀rọ̀ ńlá. Àkànbí adé o ọ̀pọ̀ Tinúkẹ́ Àdìjà. Abdulsalami ọ̀pọ̀ Tinúkẹ́ Àdìjà. ọ̀pọ̀ Tinúkẹ́ Àdìjà. bàbá ní Àjùmọ̀bí kò kọ tàánú ẹni tọ́lọ́run bá rọ́ọ̀sì ló ń ṣe ní láàánú ọ̀rọ̀ ńlá ni. ọmọ wọn ní Ìlọrin ọ̀pọ̀ Tinúkẹ́ Àdìjà. ẹ̀yin ti lọ ra kí lọ́rin àfọ̀já kí yín ibẹ̀ láwà báyìí. àná Àjàlá àná Bùkọ́lá Àjàlá. He's a gentleman, he's a gentleman. Ìgbéraga kì í sọkọ, he's a gentleman. Ìgbéraga kì í sọkọ, he's a gentleman. He's a gentleman, he's a gentleman. Ìgbéraga kì í sọkọ, he's a gentleman. Ìgbéraga kì í sọkọ, he's a gentleman. He's a gentleman, he's a gentleman. Ìgbéraga kì í sọkọ, he's a gentleman. Ìgbéraga kì í sọkọ, he's a gentleman. He's a gentleman. Àkànbí, he's a gentleman. Ìgbéraga kì í sọkọ, he's a gentleman. Ìgbéraga kì í sọkọ, he's a gentleman. Alájí Miki àǹkálẹ̀ mọ́ríyàbá. àǹkálẹ̀ mọ́ríyàbá. àǹkálẹ̀ mọ́ríyàbá. Àkànbí adé. àǹkálẹ̀ mọ́ríyàbá. ọ̀pọ̀ Tinúkẹ́. àǹkálẹ̀ mọ́ríyàbá. ọ̀pọ̀ Àdìjà ti mi o. àǹkálẹ̀ mọ́ríyàbá. ìnákú wa ná. àǹkálẹ̀ mọ́ríyàbá. ìnágẹ́jì ọ̀. àǹkálẹ̀ mọ́ríyàbá. Àkànbí adé. àǹkálẹ̀ mọ́ríyàbá. Àkànbí adé. àǹkálẹ̀ mọ́ríyàbá. ìfọ̀rọ̀wérọ̀ bàbá ta ṣe pẹ̀lú bàbá ní Kòròdú ní pálásì bàbá ní Kòròdú ó wà ń bẹ̀ lórí Nigbati ẹ tẹ̀ síbẹ̀ Professor YK Àjàó ẹ tẹ̀ síbẹ̀ lórí YouTube ẹ rí ń bẹ̀ wákàtí méjì gbáko ni ó kì í síbẹ̀ bàbá òṣèré ẹ̀rí fẹ́yìn bàbá yìí màmá tẹ bá fẹ́ òpin bẹ́ẹ̀ ṣe ń gbádùn ilé ẹ fẹ́ gbọ́n pa ó wà ń bẹ̀ ẹ tẹ̀ sí ẹ rí ń bẹ̀ rekete ni àtẹ̀mí àti Láwálé àti Gbénga àwọn aláya ó dúró pa síbẹ̀ ni kò sẹ́ni tó nílò ẹ̀ ẹ jà ti gbádùn ilé ìsìnkẹ́ gbé sọ fún mi pé oṣù January náà ni oṣù ọjọ́ bíi tèmi January 31 pẹ̀lọ́pọ̀lọpọ̀ òmìnira tí mo ti kí ìrìnàdẹ ní gbogbo ẹbí Dayọ̀ Kújọrẹ́ náà bàbá wa kí yín kọ́nà máa ń fọ̀rọ̀ ń kẹ́ bàbá àfihàn ìrántí wọn náà ni ó yẹ ká ṣe fọ̀rọ̀wérọ̀ bàbá àmọ́ ó wá bó ṣe wá ní òbọ̀ sí àmọ́ àwọn iṣẹ́ wọn kọ̀ọ̀kan náà wà lórí afẹ́fẹ́ náà tẹ́lẹ̀ gbádùn sọkọ́ master àbá àgbàlagbà kọ́lọ̀ máa gbogbo àná la máa lọ kọ́lọ̀ máa jẹ́ kí àtẹ̀lera báyìí kọ́lọ̀ ń jẹ́ kí ọjọ́ kó jìnnà sí náà. Professor YK Àjàó de Juju Makossa lórí fàájì òpin ọ̀sẹ̀ tá à ń ṣe for 2022 má bínú sí wa àtẹ̀mí àti Láwálé káàkiri là ń lọ ìfọ̀rọ̀wérọ̀ pọ̀ jaburata adẹ̀ láti mú wá fún yín ò jẹ́ àmọ́ sí àtúntì dé láìpẹ́ láì jìnnà máa fi ń lẹ̀ kẹgbádùn high level music lẹ́nu Professor YK Àjàó. bàbá fi alábá àbí kí wọ́n bá rẹ̀ dandan. Kọ́láwọlé ọkẹ mi o ṣe Kọ́láwọlé ọkọ Ìyábọ̀dé. nǹkan tó wà ń pa láìfù bàbá yìí nìyẹn pẹ̀lú láì bàbá Ebenezer Obey tẹ́ bá ń gbẹ́ farabalẹ̀ wọn rẹ́kọ̀dù wọn á kì yín gbogbo ẹ máa dùn ara máa lọ lọ́lọ́kọ̀ọ́jọ kan ara máa tẹ̀ á máa lọ. Ògbómọ̀ṣọ́ kọ́lá òkàrẹ̀ Ògbómọ̀ṣọ́ Ògbómọ̀ṣọ́ nílé o ilé nílé Ṣọ̀ún Ṣọ̀ún l'Ógbómọ̀ṣọ́ o ilé nílé Ṣọ̀ún àwọn ọba Adéjùmọ̀ o ilé nílé Ṣọ̀ún àwọn barista lọ́yà Ṣọ̀ún ilé nílé Ṣọ̀ún àwọn Tájù Ìpàyẹ́ ilé nílé Ṣọ̀ún Ṣọ̀ún l'Ógbómọ̀ṣọ́ o ilé nílé Ṣọ̀ún ọmọ ààrẹ aláṣẹ.
Ògbómọ̀ṣọ́ akíyín kọ́lọ́mbà àfọ̀dúkẹ́ kábíyèsí wa alàgbà náà èèyàn tiwa náà ní kọ́lọ́mbà àfọ̀dúkẹ́ gbogbo wọ́n ṣọpá dáadáa akíyín Sam Mate akíyín. gbogbo àwọn orin bàbá àgbàlagbà tẹ fẹ́ bàbá wa Àyìnlá Ọmọwúrà bàbá wa Haruna Ìṣọ̀lá Yusuf Ọlábàṣẹ máa ń fún yín lọ́kọ̀jọ̀kọ̀ á máa fún yín ọlọ́wọ́n afọ á máa fún yín kò sí fún yín àmọ́ ẹ̀jẹ̀ káfí lè wọlé káfí gbọ́ra nù fọ́dún tuntun adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run èjìrò yìí láàánú látọ́kùn adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ajá yẹra wa pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́ mo ti kọ́ Ọláwálé tẹ̀ mọ́wọ́ tàtúnjọ pè lẹ́nà tàtúnjọ pò pọ̀ náà kò ní bàjẹ́ aṣọ̀pọ̀ ọdún láyé pẹ̀lú Sunday ayé ọba gbogbo wọn pátápátá àwọn ti lé agbára ni àwọn ti lọrin ni àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ tó kù ni àwọn ọ̀rẹ́ wa ni ẹ̀yin tó wà l'Amẹ́ríkà London Dublin káàkiri gbogbo yín kò ní bàjẹ́ amọ̀ràn nígbà tí àṣà wa èdè wa náà gangan ni eléyìí fàájì òpin ọ̀sẹ̀ ni gbogbo Professor YK Àjàó ní fàájì òpin ọ̀sẹ̀ yìí ni lágbára Ọlọ́run ó tún di ọjọ́ mi ọjọ́ rẹ̀. Homo fashion, that is fashion. It's a home for everyone. That is fashion. Homo fashion, that is fashion. It's a home for everyone. There you meet the group of beautiful ladies. There you meet the set of gentlemen. There you meet the group of beautiful ladies. There you meet the set of gentlemen. That is fashion. Stand for quality. That is fashion. Stand for the best. That is fashion. Stand for quality. That is fashion. Stand for the best. Try us today. Try us today. Your satisfaction is our pride. Try us today. Try us today. Your satisfaction is our pride. Adamemi, ojú tètè ojú tọ̀dálẹ̀ ọkọ̀ rí sí. Adamemi, ojú tètè ojú tọ̀dálẹ̀ ọkọ̀ rí sí. Ọmọ tí lámìnà mi ò wá kí wù mí. Ọmọ alájà òsínlẹ́tù ní Adùkẹ́. Àná lẹ́bí oṣù níjẹ̀bú òde. Bàbá táwa Kálífù bàbá Jẹ̀lílì. Bàbá Làtífáàtù. Bàbá Kórèdé. Àbíb. Bàbá Táyé. Bàbá Kẹ́hìndé mi o. Àwọn àdáìsà mi Àjàlá ọmọ Gbọ́láhàn. Àwọn ògùn wa ní ọkọ̀ títí. Àwọn Kórèdé mi Àsàn. Ọkọ̀ Àyìnkẹ́. Àwọn Ṣẹ́gun Aláwáyé. Àwọn àrò. Ọkọ̀ ọ̀nà yìí mọ́. Àná wọn ní Kútọ́nù. Adamemi ojú tètè ojú tọ̀dálẹ̀ ọkọ̀ rí sí. Adamemi, ojú tètè ojú tọ̀dálẹ̀. Mo ní bàbá Ìyẹn ti mọ́. mo ní bàbá Ìyẹn ti mọ́. bàjábá lẹ́ni lẹ́yìn. Àbọ̀bọ̀. Bàjábá lẹ́ni lẹ́yìn. Àbọ̀bọ̀. Kásòrè fún ni. Káràn ni lọ́wọ́. Kátúbà ní dámọ̀ràn. Gbẹ̀ngà ọmọ òkú sọ̀yà lálátìlẹ̀.